láti fi ìdí ọ̀rọ̀ tí pásítọ̀ Táíwò Ọ̀dẹ́túndé, ọ̀kan pàtàkì lára àwọn alájọgbé tí wọ́n jẹ́ pé àwọn náà kọ́lé sí Àlàkúta ní Apẹtẹ nílùú Ìbàdàn pẹ̀lú Olúwatóyìn Ọkọyẹmí Cole, láti fìdí ọ̀rọ̀ tán sọ múlẹ̀ wípé àwọn kọ "This house is not for sale" páwọn kọ sí ara ilé Olúwatóyìn nígbà tí ó já sí pé ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn àwọn rí àwọn èèyàn kan tí wọ́n ń wá láti já sí pé bóyá wọ́n fẹ́ ta ilé ní ọ̀nà kan tàbí ní ọ̀nà mìíràn, ìyẹn àwọn ojú tí a kò mọ̀. Ilé náà ni ẹ̀ ń wò yìí, wọ́n kọ́ káàkiri ara ilé yìí ni láti jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé ilé yìí ò kìí ṣe títà fún ẹnikẹ́ni. Báyìí a tún ṣe ìwádìí síwájú àti síwájú sí i, a ní jẹ́ kó sú wa, bẹ́ẹ̀ ni a ní jẹ́ kó rẹ̀ wá, láti jẹ́ ká mọ ibi tí ìwé ilé yìí gangan tó ṣe kìnnì tó wà. Babátúndé Balógun ló ń ròyìn fún Òru Mẹ́ni Ọ̀wọ̀ International.